ó tún ti ṣẹlẹ̀ o. Ẹ wá gbọ́ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lágbo Nollywood nílẹ̀ wa Nàìjíríà. Ẹ gbọ́ kí ló fàjà gan-an láàrin Funke Akindele àti Toyin Abraham lẹ́yìn tí Funke Akindele àti Toyin Abraham tí wọ́n ti parí ìjà wọn lórí ayélujára. Nǹkan míì ó mà tún ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́ dáadáa nínú fọ́nrán yìí. Èyí ẹ tún wá gbọ́ ohun tí àgbà òǹṣeré Nollywood actor nílẹ̀ wa Nàìjíríà Musiliu Adáṣọfúnjó tó tún sọ nípa Saheed Balogun àti Kunle Afod. Kí ló dé gan-an? Kọ́nàkọ́nà ti ná mẹ́ga. Ìjà ń bọ̀ ni ìjà ò tí ì dé o. Wàhálà láàmì tún ti bẹ́lẹ̀ láàrin Portable ọmọ Ọlálọ́mí Zazuze wèrè olórin àti Very Dark Man o. Portable ní òun ti gbómi ìjà kaná kí Very Dark Man kó ba omi ìjà kó bóun fọwọ́ bá wò káwọn sì bẹ̀rẹ̀ ìjà ní pẹrẹwu. Ẹ wò ó kí ló fọ̀tẹ̀ kí ló fogun gan láàrin wọn. Ẹ gbọ́ dáadáa nínú fọ́nrán yìí. Ẹ ṣàmúkàlẹ̀ towó ẹ mú kàlẹ̀ tọmọ ẹ mú tàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ kátúnjọ jẹmùkútùn tí ń bẹ nínú fọ́nrán ilé ni. Ẹ má wàá gbàgbé ẹ má gbàgbé o ẹ máa kílìkì lórí subscribe button kẹ́ ẹ bá ń like ẹ bá ń share ẹ bá ń pín kó délé kó dóko dáadáa. Wàhálà tó ṣẹlẹ̀ láàrin Funke Akindele àti Toyin Abraham òun ló dá lórí pé ìwájú mi èmi ò jù ọ́ tó sì ti ń dá họ́wùhọ́wù àti lọ́gbọ́lọ́gbọ́ lẹ̀ láàrin wọn lọ́jọ́ tó ti pẹ́. Eléyìí tó sì jẹ́ wípé àwọn olólùfẹ́ wọn inú wọn ò dùn sí bí lọ́gbọ́lọ́gbọ́ ṣe wà láàrin àwọn gbajúmọ̀ òǹṣeré méjèèjì yìí. Ṣùgbọ́n ní kòpẹ́kòpẹ́ yìí òun ni Funke Akindele àti Toyin Abraham ni wọ́n fi ọ̀rọ̀ kan léde lórí àgbàgbé wípé àwọn ò jà o, kò sí ní tí ń jẹ́ ìjà láàrin ara àwọn. Òun àti Funke Akindele àti Toyin Abraham ọ̀rẹ́ tímọ́tímọ́ ńlá wọn ó ṣe. Inú gbogbo àwọn èèyàn sì dùn sí. Ṣùgbọ́n àmọ́ èyí tó wá yani lẹ́nu òun ni bí apá kan nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Funke Akindele tí wọ́n ti ń sọ wípé bí Funke Akindele bó ti parí ìjà pẹ̀lú Toyin Abraham yìí òun ló jẹ́ èyí tí ò mọ́gbọ́n dání rárá fún Funke Akindele. Ó ní sẹ́yìn ò mọ̀ wípé bẹ́ẹ̀ tí ń jà yẹn gangan òun ló jẹ́ kẹ́ ẹ máa wà relevant nínú Nollywood industry ni. Ó ní òun wá fún wọn ní 48 hours gbáko kí wọ́n tún fi bẹ̀rẹ̀ ìjà míì ní pẹrẹwu. Bí bẹ́ẹ̀ kọ́ ó ní sẹ́yìn ò mọ̀ wípé kì í ṣe ọgbọ́n rárá kò mú ọgbọ́n wá rárá bẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ ti parí ìjà yìí ni. Ó ní ẹ wá ń bí ẹ ti ẹ̀gbọ́n náà bó o lẹ ti rò pé football industry ò bá ti rí tí èyí bá ṣe wípé ìjà tí wọ́n máa ń fi sí. Ó ní tẹ́ ẹ bá wòye sí i dáadáa tẹ́ ẹ sì ṣe làákàyè ni ẹ mọ̀ wípé nígbà tí Ronaldo àti Messi tí wọ́n ń jà ó ń jẹ́ kí kinní ọ̀hún kó máa dùn dáadáa láàrin àwọn olólùfẹ́ àwọn méjèèjì. Ó ní ẹ̀ tún wá wò ó tí kò bá síjà láàrin Wizkid àti ọmọ bàbá olówó Davido nílùú Nàìjíríà. Ó níṣẹ́ rí wípé music entertainment industry náà yóò kàn tutù yóò bọ́rìn ni. Èyí ló wá jẹ́ kó yé mi dáadáa wípé kò sọ́ba tí ò dá lóòótọ́. Àwọn òjòyè burúkú tó kó sòdí àwọn ni wọ́n ń ṣe ọba lọ́nà o. Àwọn àríjẹ níbi màdàrú àwọn gan-an ni rúsídá tí wọ́n máa ń dájà lẹ̀ láàrin àwọn gbajúgbajà òǹṣeré wa nílẹ̀ Nàìjíríà. Ẹ wò ó mẹ́wàá ń ṣẹlẹ̀ láàrin àwọn gbajúgbajà òǹṣeré Nollywood nílẹ̀ Nàìjíríà o. Ṣẹ́yìn náà tún ti gbọ́ ohun tí Musiliu Adáṣọfúnjó tó tún sọ nípa Saheed Balogun àti Kunle Afod. Ẹ pé kí ni ẹ gbọ́ wìnrìnwìnrìn nínú fọ́nrán yìí o. Musiliu Adáṣọfúnjó ó jẹ́ ògbóǹtagì Nollywood actor bákan náà ló tún jẹ́ àgbàlagbà nínú àwọn tí wọ́n ṣe é wò kọ́ṣe dáadáa nínú eré sinimá nílùú Nàìjíríà. Ó níṣẹ́ rí nítorí pé àwọn jẹ́ ìlú mọ̀ọ́ká àti gbajúmọ̀ ńlọ́pọ̀lọpọ̀ ò ṣe mọ irú ogun àti wàhálà táwọn náà máa ń bá fínra lábẹ́ aṣọ o. Ó ní ẹ wò ó tóun ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí òun ti da ojú kọ oríṣiríṣi ìṣòro gan-an. Ó níyàwó òun ó kú toyúntoyún pẹ̀lú oyún ìbejì nínú. Ó ní nígbà náà wàhálà yìí wọlé dé bá òun ojú òun rí mọ̀bo. Ó ní lára àwọn tóun ò lè gbàgbé láyéláyé òun ní Saheed Balogun o nítorí wípé nígbà tí ojú ń pọ́n igún òun àwòdì Saheed Balogun ó bá ara ń bẹ̀ o. Musiliu Adáṣọfúnjó ó ní ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ sóhun yìí tó gba ìyàwó òun toyúntoyún ìbejì nínú òun lòun fẹ́ lè pè ní
àfọwọ́fà. Ó ní ṣùgbọ́n kì í ṣàfọwọ́fà bẹ́ẹ̀ náà. Ó lóun fẹ́ kí àwọn èèyàn, àwọn olólùfẹ́ òun, kí wọ́n kẹ́kọ̀ọ́ gidigidi nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóhun yìí pẹ̀lú bíyàwó òun bó ti kú toyúntoyún ìbejì nínú. Ó ní báwọn méjì bá wà tí wọ́n fẹ́ fẹ́ra wọn lọ́kọláya, ó ní kí wọ́n má jẹ́ kí ìfẹ́ òru bò wọ́n lójú o. Ó ní ayé ti dayé ọ̀làjú. Ó ní ẹ lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ẹ̀yin méjèèjì, bí ò bá ti bára mu ẹ yá fira yín lẹ̀ kẹ́ ẹ máa lọ láyọ̀ àtàlàáfíà ni o. Ó ní ìfẹ́ ló rúbu òun lójú nígbà tóun fẹ́ ìyàwó òun. Kàkà káwọn lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ bóyá àwọn bára mu, àwọn ò tiẹ̀ ṣe nǹkan kan rárá, àwọn kàn ń béèrè àníyàn lọ ni. Ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìndè àyẹ̀wò ẹ̀jẹ̀ táwọn ò ṣeun gan-an ló wá ṣokùnfà bí ìyàwó òun bó ti kú toyúntoyún ìbejì nínú. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ wípé ó bà òun lọ́kàn jẹ́, ó sì fẹ́ẹ́ fa òun sẹ́yìn nídìí iṣẹ́ tóun yàn láàyò. Ó ní lóòótọ́ ni Kunle Afod ń ṣe gudugudu méje tóun yàyà mẹ́fà, àmọ́ kó lọ kọtí ọ̀gbọ́n sí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wípé Kunle Afod ohun tó ń ṣe kò ṣe nítorí Ọlọ́run o, ó ń ṣe nítorí kó lè máa fi pawó lórí YouTube ni. Ó ní òun wá sọ fún wọn pé ẹ̀yin náà ẹ lọ kóyàn jọ kẹ́ ẹ máa ràn yàn lọ́wọ́ kẹ́ ẹ sì máa fi powó lórí YouTube. Ó ní òun tòun o, òun gbé sàdánkátà fún Kunle Afod lórí bó ti ń ran àwọn àgbàlagbà òǹṣèré lọ́wọ́. Ó lóun gbé sàdánkátà fún Kunle Afod dáadáa. Wàhálà yá sọ bìlísì yá bẹ́lẹ̀ ni o láàrin Portable ọmọ Lálọ́mí Zazuzẹ àti VDM ìyẹn Very Dark Man. Bí Very Dark Man ṣe gbé orin kan jáde kàṣàgbùà tó ti ń pe Portable lólè àjímárúwá nínú fídíò ọ̀hún ni wọ́n ti ń sọ pé Portable ọmọ Lálọ́mí olè ni o, ó lọ jí márúwá. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Portable náà ló fò bọ́ta wípé èyí tó ṣe yìí VDM ó kan ìjọ̀gbọ̀n ó sì kàn dín nínú iyọ̀. Portable ti dá VDM lóhùn pẹ̀lú bó ti ń ṣe àfihàn ìyàwó ẹ̀ kejì, ìyàwó ẹ̀ tuntun ọ̀ṣàrà tó ti ń fẹnu kò lẹ́nu wípé ìyàwó òun kejì òun leléyìí o, òun eléyìí sì yàtọ̀, sisterhood ni kì í ṣe brotherhood o bíi ti Bobrisky àti Very Dark Man tó jẹ́ wípé fùrọ̀ onífùrọ̀ làwọn máa ń dó. Bákan náà ẹ ṣáà ti mọ̀ wípé kò ní bá Portable lábò láéláé. Lẹ́sẹ̀kẹsẹ̀ lòun náà ti dá Very Dark Man lóhùn tóun náà gbé àwo orin tuntun tiẹ̀ náà jáde tó fi ń fún Very Dark Man lésì. Ṣùgbọ́n kò tán síbẹ̀ o, Portable ọmọ Lálọ́mí Zazuzẹ òun náà ó ti wá kọ ìwé ìpẹ̀jọ́ jàǹrànjàǹràn eléyìí tó fi pe Very Dark Man tó fi pè é lẹ́jọ́ àti àwọn tí wọ́n sọ pé wọ́n já òun sí hòhò tí wọ́n parọ́ mọ́ òun wípé òun jí márúwá, òun jí fóònù. Ó ti kọ̀wé ìpẹ̀jọ́ tó gùn gbọ̀nràn tó fi pè wọ́n lẹ́jọ́ o. Ó ní ó yá àwọn mẹ́ta ni òun sì dá wọn mọ̀ dáadáa. Ìjà ọmọdé kó máa kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta síta bíi bẹ́ẹ̀ kọ́ yóò di lọ́gbọ̀lọ́gbọ̀. Ẹ̀rí pó tún lágbára púpọ̀. Ẹ máa drop comment yín sábẹ́ comment section fídíò yìí kí lẹ rí sí bó ló ti rí lọ́dọ̀ tiyín. Ẹ sì má gbàgbé ẹ máa bá ń click lórí subscribe button ni o, ẹ bá ń click ẹ bá ń like ẹ bá ń pín kó délé kó dóko dáadáa. Ẹ mà ní lóun gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Báàrí rẹ̀ òun ni Kunle Afod. Nígbà táwọn ọmọ ẹni tí ò gbọ́n ọmọ ẹni tí ò mọ̀ràn tí wọ́n ó bá sọ wọn á ní kí ni Kunle ń ṣe bí ó ń dọ́gbọ́n fi kó àwọn èèyàn jọ sórí. Ìwọ náà ò ṣe kó èèyàn jọ kó máa ran àwọn èèyàn lọ́wọ́ láti kó èèyàn jọ. Mo rántí Saheed Balogun, ìyàwó mi jáde láyé pẹ̀lú oyún ìbejì nínú. Wàhálà yìí dé, wàhálà yìí pọ̀. Ṣe rí ẹ̀kọ́ ńlá kan tí mo fẹ́ ká kọ́ nínú tó ṣẹlẹ̀ sí mi. N tó ṣẹlẹ̀ sí mi nígbà náà dàbí àfọwọ́fà. Kì í ṣe pé mo fọ́ fa ohunkóhun o, ṣùgbọ́n ọ̀làjú ti wà lóde òní. Ẹ má jẹ́ kífẹ́ ó rúbò wá lójú. Tẹ́ni méjì bá fẹ́ fẹ́ra wọn kí wọ́n yẹ ẹ̀jẹ̀ wọn wò, kí wọ́n wo orú tí wọ́n ní. Ìyàwó mi yẹn ó jẹ́ àwa òṣèré dáhùn yẹn náà oníkálùkù lóní tó ń bò mọ́ra o, ṣùgbọ́n bèrè bá ti dé àkọ́kọ́ gbàgbé rẹ̀. Mo lè rántí dáadáa pé ọ̀pọ̀ gbà ló ṣe pé
a lè fi òkú sẹ́yìn stage ká sì máa ṣeré lọ. Ọlọ́run ti gbé mi sókè ìjọba ló ń gbèjà mi lọ́wọ́ èmi kọ́ ni mò ń gbèjà ara mi. Àmọ̀tẹ́kùn wà ń bí sójà wà ń bí ọlọ́pàá wà ń bí federal government ability ẹ̀ẹ́dẹ̀mọ́kọ́ tá a ṣe gbogbo ṣọ́ọ̀ṣì ló wà ń bí gbogbo ìlú wà ń bí. So now nǹkan tá a fẹ́ ojú pé àwọn tó ṣàṣìṣe má ṣe tó fẹ́ kó bá ọ̀gá wa ẹ yọ wọn kúrò yọ̀nàná ìjọba o ẹni báyìí àwọn alájà tí wọ́n wò ó voice ẹni tó ń gbọ́nu fídíò yẹn tó fi ṣorin yẹn àwọn wa kó wá sọ pé Portable jalè dáhùn sọ torí mo fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ìjọba o èmi ló kàn. Nítorí èèyàn kan àwa lè bá gbogbo ìlú jà. So dábàá fẹ́ jẹ́ ká bá gbogbo ìlú jà. Dábàá fẹ́ jẹ́ kí ìjọba kó gbogbo ìlú. Dábàá fẹ́ jẹ́ kọ́lọ́pàá kọ́ anybody. Àwọn mẹ́ta tó dá mi sí wọ́wọ́ àwọn ọ̀dà. Ọ̀gá wa ò sí bẹ́ẹ̀ ẹ má kó bọ́ ọ̀gá wa o. Three location láti attachment. Three attachment. Ìkànnì yànnà lógbò. Ìkan lówódé yàrá owódé ìkan ìbẹ̀rẹ̀ owódé làwà yìí ìkan yàrá lógbò àti lọ́kìlọ̀ báwọn ọmọ yàrá lógbò then ìkan ní ìdàkọ́sánko ibẹ̀ ni mo ti lo àfẹ́rì tí mo dán fẹ́ bọ̀ mo rí ìjọmọdé kù tó sá lọ. Ṣé ìbọn wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọmọdé pé ìjọmọdé ṣé ilẹ̀ rán wọn ó ní rò mí ò ní kọjá sí wòwò só àwọn ọmọ mẹ́ta yẹn ẹ̀yọ wọn kò.